Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ìyá ọkọ ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù ìyá ọkọ. Àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify yín tí apá kejì fíìmù náà tó bá jáde o. Àwọn subscribers wa nìkan la ó máa notify tí apá kejì fíìmù náà tó bá jáde. Fún ìdí èyí ẹ gbìyànjú láti tẹ subscribe button láti wo apá kejì fíìmù ìyá ọkọ. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ìyá ọkọ. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù náà? Nǹkan tí ẹ bá rò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù ìyá ọkọ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé láti tẹ subscribe button láti wo apá kejì fíìmù ìyá ọkọ. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà ẹ má jà o.